Mo kí gbogbo ẹ̀yin lólùfẹ́ mi nílé lóko lẹ́yìn odi. Ṣé àlàáfíà ni mo bá gbogbo yín? Ẹ̀yin lólùfẹ́ mi, ọ̀rọ̀ kan ló ń kan mí ní ominú ní àtàná tí mo ti wo fídíò yẹn. Òun ni ọ̀rọ̀ yìí ó ti ń kan mí ní ominú. Kódà mo fẹ́ lè sọ fún yín pé mi ò lè sùn. Mi ò lè sùn. Látàná tí mo ti wo fídíò yẹn, mi ò lè sùn. Ẹ̀yin lólùfẹ́ mi, ṣé ẹ wá rí wípé ẹ̀kọ́ ti fi ojú múmu hàn báyìí sìn? Tá bá sọ wípé ẹ̀kọ́ fi ojú múmu hàn, ẹni iṣẹ́ àwò, ọ̀rọ̀ lórí justice for Mohbad yìí náà ni o. Àbọ̀ Ìkòròdú òun ni a sì ń fún ẹ̀yin olólùfẹ́ pé nǹkan báyìí ni wọ́n bá bọ Ìkòròdú court o. I mean coroner inquest court ní Ìkòròdú. Ṣé bí àbọ̀ ẹ̀ láti ẹ̀ ṣe ń fún yín? But ṣàdédé ni mo wo fídíò yẹn ní àná. Fídíò yẹn mi ní parọ́ fún yín. Ó kàn jẹ́ pé mi ò láìkí kí n máa show fídíò ní fídíò lórí platform mi. Tó bá ti yàtọ̀ sí èyí tẹ́mi fún ara mi títí mo record, mi ń láìkí kí n máa show fídíò ní fídíò. Mi ò bá show fídíò yẹn hàn yín. Mo dẹ̀ mọ̀ wípé ẹ̀yin kan náà ẹ máa ti come across sí fídíò tí mò ń sọ̀rọ̀ nípa èyí. Ní ilẹ̀ Yorùbá, ṣebí number one, ẹ̀yin kankan mo báyìí pé ṣebí ní ilẹ̀ Yorùbá wa ni o, ní ilẹ̀ Yorùbá pé ṣebí tán bá ti sin òkú, òun ni wọ́n máa ń ṣe ìjọ mẹ́jọ, òun náà máa ń dín àkàrà, òun náà máa ń ṣe ọdún kan, òun náà máa ń ṣàdúrà. Ṣebí tán bá ti sin òkú ni. Okay? Ṣé òkú tí wọn ò tí ì sin, tí ò tí ì wọlẹ̀, tó sì wà níbi tí wọ́n tọ́jú ẹ̀ sí, tá a sì ń wá justice fún, ẹ jọ̀ọ́ ẹ̀yin lólùfẹ́ mi, ṣé wọ́n máa ń dín àkàrà ẹ̀ ṣá? Ẹ bá mi ṣe yẹn léní. Ṣé wọ́n máa ń dín àkàrà òkú tí wọn ò tí ì sin? Ṣé wọ́n máa ń dín àkàrà ẹ̀? Àwọn nǹkan tó ń kan mí lóminú òun leléyìí o. Ẹ ṣe yẹn léní. Èjì, ṣebí tán bá fẹ́ dín àkàrà fún òkú, ṣebí àdúrà ni wọ́n máa ń ṣe. Wọ́n á ní wọ́n fi ṣe sàrà fún ó pé ọdún kan. Wọ́n á ní wọ́n fi ṣe sàrà fún. Ẹ jọ̀ọ́, níbo lẹ ti rí tán tí ń ṣe sàrà fún òkú tán tún ń ṣépè fún òkú yẹn rí? Ṣe rí ọmọ Wùnmí yìí, tí n bá sọ wípé ọ̀rọ̀ ẹ̀ yé mi, wàláì tàláì irọ́ pátápátá gbà ni mo pa. Tí n bá sọ wípé ọ̀rọ̀ ẹ̀ yé gbogbo àwọn olólùfẹ́ justice for Mohbad, irọ́ là ń pa. Ṣé wá rí ìdí tí mo ṣe sọ wípé ẹ̀kọ́ ti fi ojú múmu hàn? Ṣé rí wípé ọ̀rọ̀ ti sọ ẹ̀ báyìí wípé tó bá ń pọ́ìntì fíńgà sí Wùnmí pé òun ló gba ẹ̀mí Mohbad. Ṣé rí pé àwọn tó ń pọ́ìntì fíńgà sí, ṣé rí pé wọn ò parọ́ báyìí? Okay? Báwo ló ṣe máa sọ pé òun wá justice fún ọkọ ẹ̀? Wọ́n dẹ̀ ń dín àkàrà ẹ̀ láláì tí gbé lọ sí ibojì o. Ó sì wà níbi tó tọ́jú ẹ̀ sí o. Wọ́n dẹ̀ ń dín àkàrà ẹ̀. Àwọn tó dẹ̀ ń dín àkàrà yìí, wọ́n dẹ̀ ń dárúkọ pé àwọn ń ṣe kinní yìí lórúkọ Wùnmí. Wọ́n dẹ̀ tún sọ pé àtúkútúkù Mohbad lọ́nà ọ̀run, ṣóhun ló máa kọ́kọ́ kú ni. Wọ́n dẹ̀ tún fi èpè sín. Ó dẹ̀ sọ wípé ọkọ ẹ̀ ni, ó dẹ̀ sọ pé òun wá justice fún. Ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ mi, ṣé justice leléyìí? Àbí mockery? Àbí ìfiniṣe yẹ̀yẹ́? Àbí báwo la tiẹ̀ ṣe lè pè? Ṣé rí o, mi ò bá Wùnmí wí ná, mi ò rí Wùnmí bá wí. Àwọn ìjọba wa, àwọn ni mo rí bá wí. Àwọn ọlọ́pàá wa, àwọn ni mo rí bá wí. Ìlú tó lófin tí wọn ò tẹ̀ lófin, àwọn ni mo bá wí. Gọ́vnà wa Babájídé Sanwó-Olú, ṣé ẹ ti rí nǹkan tó ń ṣẹlẹ̀? Ṣé ẹ ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí? Mo mọ̀ pọ̀ mọ́ Yorùbá lẹ́yìn náà. Ẹ dẹ̀ máa fojú rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣé nílẹ̀ Yorùbá, ṣé òkú tó ń bà tí ìgbé wọnú sàárè, ṣé máa ń dín àkàrà ẹ̀? Okay? Ẹ tún wá fẹ́ dín àkàrà nìyẹn pé ẹ fẹ́ ṣe àdúrà fún. Ṣé èpè ni wọ́n máa ń ṣe níbi tó ń bẹ ti ń dín àkàrà? Àwa gọ́vnà, ṣé ẹ ti rí nǹkan tí à ń sọ? Ṣé rí kinní yìí ó ń pa àrokò sí àwọn ọmọ Nàìjíríà wípé kò sí nǹkan tí wọ́n lè ṣe. Àrokò tí Wùnmí ń pa sí àwọn ọmọ Nàìjíríà ni pé kò sí nǹkan tí wọ́n lè ṣe. Àwọn ṣe gbé.
our governor with due respect ṣé Nàìjíríà ò lófin mọ́ ni ṣé Nàìjà ṣé wọn ò lófin mọ́ ni ẹ wò ọmọ 24 years let us say 25 years ẹ wo bó ṣe ń da Nàìjíríà ríboríbo nílùú tó lọ́ba tó níjòyè tó ní gọ́fúnà tó ní president tí àdẹ̀rí nǹkan kan ṣe sí àwọn kan tó wá jáde wọ́n ní àwọn ń dín àkàrà lórúkọ Wùnmí àtúkútúkú Mohbad lọ́nà our governor mo pé iná máa wo fídíò yìí tí ẹ bá wò àwọn èèyàn yín máa wò wọ́n dẹ̀ máa sọ fún yín kí ni nǹkan tí Wùnmí ń pass yẹn mẹ́sẹ̀gì wo ni Wùnmí ń pass sáwọn èèyàn yẹn àròkọ wo ni Wùnmí ń pass sáwọn èèyàn yẹn mo dẹ̀ ń tẹnu mọ́rọ̀ yìí our governor mo ń tẹnu mọ́rọ̀ yìí Ọlọ́run má jẹ́ kí àwọn èèyàn take justice lọ́wọ́ ara wọn o tó bá rí wípé Lagos State fail láti fún wọn ní justice wọ́n máa take justice lọ́wọ́ ara wọn o ẹ jọ̀ọ́ ẹ̀yin lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí share fídíò yìí ó ń kan mí lóminú gidigidi gan Ọlọ́run ó jẹ́ nǹkan tó yẹ pé ẹ̀dùn ọkàn fún mi pé irú eléyìí lè máa ṣẹlẹ̀ nílùú wa Naija Lagos State for that matter Lagos State for that matter mo wo fídíò yẹn lánàá wà láìta láì sọmọ láìla síláwà mi ò lè sùn Ọlọ́run kọ̀ọ̀kan èmi ò kàn láìkí kí n kàn máa ṣó fídíò tí ó bá ń ṣe mi ni mo rẹ́kọ̀dù ẹ̀ kí n máa ṣó ẹ̀ lórí platform ni mi ò bá ṣó ẹ̀ fún yín ṣé àwọn tó ń dín àkàrà yìí ṣé abiyamọ ni wọ́n ṣá ṣé àwọn tó ń jẹ àkàrà yìí ṣé wọ́n ní ìrònú ṣá ṣé gbogbo àwọn tó ń ọ́tà ọ̀rọ̀ yìí jáde lẹ́nu ṣáwọn náà dẹ̀ bímọ ṣá tẹ́ ẹ bá bímọ ẹ rọrẹ́ o èmi ò ní fẹnu mi sọ̀rọ̀ tí ò dáa ẹnu tẹ́mi fi ń ṣe àdúrà mi ò ní fi sọ̀rọ̀ tí ò dáa but gbogbo ẹ̀yin tẹ́ ẹ gang up jọ tẹ́ ń ṣe ìpè fún Mohbad ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn tó bá yẹ pé Wùnmí náà ni ó ràn yín pé kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn tó bá dẹ̀ yẹ pé èèyàn kan ló wà nídìí ẹ̀ tí ẹ fi ń ṣe gbogbo eléyìí ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn tó bá dẹ̀ yẹ pé àkàrà tẹ́ ẹ dín ẹ fi ń ṣe nǹkan ni ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn ẹ jọ̀ọ́ ẹ̀yin olùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ọ̀rọ̀ yìí ń dùn mí gan ó ń kan mí lóminú ó dàbẹ́ ní pé gbogbo àwọn tó wà mẹ́rin pátápátá wọn ò kì í ṣe abiyamọ ó dàbẹ́ ní pé wọn ò tiẹ̀ lóyún àárọ̀ dalẹ́rí débi pé wọ́n máa bímọ because tó bá yẹ pé abiyamọ ni wọ́n ní irú ìwà tó ń hù yẹn wọn ò ní máa hù ní ilẹ̀ Yorùbá ṣe la gbọ́ pé wọn ò kì í fi ikú yọ̀yàn báwo ni ti Mohbad ṣe wá jẹ́ irú ẹ̀ṣẹ̀ wo ni Mohbad ò bá ṣẹ̀ irú ẹ̀ṣẹ̀ wo ni ò bá ṣẹ̀ yìí tó fi wá dìsáfù orí eléyìí lẹ́yìn òkú ẹ̀ ẹ ló fẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yẹn jọ ó wà very very important fún àwọn tí wọn mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kí wọ́n lè mọ̀ kẹ́dẹ̀ subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV lórí YouTube bákan náà lórí Facebook Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV kí ẹ follow mi fún àǹfààní ẹ̀yin olólùfẹ́ mi ohun tá a tún rí nìyẹn o àwọn kan gádàjọ lórúkọ Wùnmí wọ́n dẹ̀ ń dín àkàrà wọ́n dẹ̀ ń fi èpè ran Mohbad lọ́wọ́ ṣe bá àdúrà la mọ̀ tó bá ti dín àkàrà nílẹ̀ Yorùbá àdúrà náà fi ń ṣe fókù èpè náà eléyìí tún ṣe o èpè náà tún ṣe o Ọlọ́run tí n bá sọ pé ọ̀rọ̀ yìí o kò tẹ̀ wá rú mi lójú irọ́ ni mo wá pa ó wá dàbẹ́ ní pé Nàìjíríà yẹn ìlú tí ò tiẹ̀ lófin ni anybody kàn lè ṣe nǹkan tó kàn tiẹ̀ wùn ẹ jọ̀ọ́ àwọn alágbára wo ló wà behind ọ̀rọ̀ yìí tí wọ́n ju òfin lọ ẹ jọ̀ọ́ gọ́fìnà wa Babájídé Sanwó-Olú ẹ jọ̀ọ́ ẹ bá wá àkànṣe sọ̀rọ̀ yìí o ẹ bá wá nǹkan ṣe sí o ṣé wọn pé gbogbo ìgbà tí mo bá ń dárúkọ yín ẹ̀bẹ̀ ni mo máa ń bẹ̀ yín ẹ ṣíjú àánú wo àwọn fámìlì Mohbad ẹ ṣíjú àánú wo àwa táwọn wá justice fún Mohbad ẹ jẹ́ ká rí justice yìí o ẹ má jẹ́ kó dìgbà táwọn èèyàn bá take law into their hand o ẹ̀yin náà lẹ sọ pé a gbọ́dọ̀ take law into our hand ẹ wá wò ẹ wò bọ́ ṣe ń ṣẹjọ́ yìí yọ̀bọ̀ àìmọye kéèsì tó yẹ kó le ju eléyìí lọ kò gba gọ́fìmẹ̀ntì ní oṣù kan tó fi pass judgement ẹ lórí fẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di kò jẹ́ nǹkan tí a tún rí lórí ọ̀rọ̀ àkàrà tí wọ́n ń dín ní 1 year Mohbad ẹ bá mi share fídíò yìí mo tún padà bọ̀.